Ẹ káàsán, ẹ kú weekend, àlàáfíà kọ́ mo bá yín, ara lè àbí òle, àánú Ọlọ́run máa wá gbogbo wa rí, a ó bọ̀ nínú ogun, ọba tó ń dá ayé àti ọ̀run tí ń bá ní jagun tí ń ṣẹ́gun yóò bá wa jagun àjàṣẹ́gun. Mo tún dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé, gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ òmìnira, ẹ̀yin èjìká tí ò jẹ́ káṣọ ó jábọ́, akínyín, alòyìn lọ́gọ ẹnu, mo kíyín lórúkọ bàbá Professor Banji Akíntóyè, di àrólé Awólọ́wọ̀, bàbá Yorùbá, aṣíwájú rere táwọn kan fẹ́ tì ṣubú ṣùgbọ́n tọ́lọ́run ọba mi ò jẹ́ kí bàbá ó ṣubú. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé bàbá yẹn. Mo kíyín lórúkọ bàbá, mo kíyín lórúkọ olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, Bashorun of Yorùbá land, the Akéwìjẹ general. Ó ní máa kí gbogbo yín pé ẹ kú weekend, pé ọ̀pọ̀lọpọ̀ weekend la ó ṣe láyé, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin àgbàlagbà tẹni tí iná ò bá tán láṣọ ìjẹ́ kì í tán lè kanná. Ọmọ Yorùbá, ẹ ti rí àkọlé tí mo kọ, awogba àrùn. Bẹ́ẹ̀ ni, ní Yorùbá nation, awogba àrùn ni kí ìran Yorùbá ó gba orílẹ̀-èdè wọn. Òun nìkan ní gbogbo níṣe. Gbogbo ilẹ̀ Yorùbá ní kíní yẹn wà. Wọ́n máa ń pe oògùn kan ní gbogbo níṣe tó máa ń pa káàkiri, tó máa ń polówó ẹ̀ káàkiri. Láyé àtijọ́, wọ́n á ní tẹ́jọ́ bá ṣàyàn jẹ, ẹ lọ lu ẹ̀pà, ẹ lọ lu gbogbo níṣe. Bínú bá rùn ni, ẹ lo gbogbo níṣe. Wọ́n á ní borí bá ń fọ́ ni, ẹ lo gbogbo níṣe. Bí egbò bá wà lẹ́sẹ̀ ẹni, ẹ lo gbogbo níṣe. Pé bẹ́ẹ̀ ènìyàn bá ní ọgbẹ́ ọkàn, wọ́n á bi yín léèrè pé ṣé ẹ ní gbogbo níṣe ńlé. Bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ fún ìran Yorùbá lóde òní. Lákọ̀ọ́kọ́ náà mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ló pè mí lánàá, do you go against the end bad government? Mo ní kí ló kàn mí pẹ̀lú Nigeria government? Pé ìtẹ́mi sọ fáwọn èèyàn mi ni pé bad government, end bad government kò lè so èso rere kan fún ìran Yorùbá. End bad government kò lè mú kí ayé Yorùbá ó lójú. End bad government kò lè mú ìtura wọnú ayé ọmọ Yorùbá, àbí tá a bá fẹ́ parọ́ tọ́ra wa jẹ́. Pé the only thing that can give joy, peace, favour, honour to Yoruba people is to end Nigeria. Every one of us know. Bẹ́ẹ̀ni, orí ń fọ́ wa lénìí, ẹ̀dọ̀ ń rìn wá. Ọ̀pọ̀lọpọ̀ Yorùbá, let me say all the Yorùbás láti ní ọgbẹ́ ọkàn, egbò àdá àjínà ń bẹ́ẹ̀, àìríjẹ àìrímu ó ń bẹ́ẹ̀. Ṣé ẹ rò pé Nàìjíríà lè solve problem yẹn ni? No! The only thing that can solve the problem ní ká dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa. Ó ní mo fi pè ní awogba àrùn. Àrùn tó ṣe wá ní ilẹ̀ Yorùbá lónìí, under the Nigeria, ohun kan tó lè mú ìpọ́njú kúrò nínú ayé wa, òun ni orílẹ̀-èdè Yorùbá àti tiwa. Brother mi Ọlámídé Ayọ̀mí, you are welcome sir. Ohun kan tó lè mú ìpọ́njú kúrò nínú ayé ọmọ Yorùbá lénìí, òun náà ni pé ká ní orílẹ̀-èdè titiwa. Ohun kan tó lè mú ká kàwé, ká má rí fi ṣiṣẹ́ ṣe, tó lè mú kúrò nínú ayé ọmọ Yorùbá lénìí, òun ni ká ní orílẹ̀-èdè titiwa. Ohun tó lè dá ọwọ́ ikú òjijì dúró nínú ayé ọmọ Yorùbá, òun náà ni ká ní orílẹ̀-èdè titiwa. Ká ṣiṣẹ́ bí erin, ká máa jẹ̀jẹ̀ ìrírí. Ohun kan tó lè mú kúrò náà ni pé ká ní orílẹ̀-èdè titiwa. Ká máa fọwọ́ lágbáni lójú lọ́tún, ká máa fọwọ́ lágbáni lójú lọ́sì. Ohun kan tó lè mú kúrò
nínú ayé ọmọ Yorùbá òun náà ni pé ká ní orílẹ̀-èdè títí wa. Nàìjíríà ò lè ṣe wá lóore. Mo sọ lánàá bẹ́ẹ̀ lẹ́ẹ̀dì bad government eléyìí tó wà ń tà yìí eléyìí tó tún máa gorí iná tó tún máa gorí lẹ́yìn eléyìí are 2,100 worse than this one. The only solution to us ní ká gba orílẹ̀-èdè wa ẹ jẹ́ n kọ́kọ́ yàbàrà náà. Ẹ̀yin tán ń parọ́ ọ̀tàn pé wọ́n ti gba orílẹ̀-èdè, ẹ̀yin tí Dúpẹ́ Onítìrí ń parọ́ ọ̀tàn pé ẹ ti gba orílẹ̀-èdè yín, ẹ̀yin tí Dúpẹ́ Onítìrí ń parọ́ fún pé àwọn ní green card, àwọn ní document, àwọn ti ṣe mítì pẹ̀lú United Nations, ẹ̀yin tí Dúpẹ́ Onítìrí parọ́ ọ̀tàn tó ní tí Adélé bá ti dé kẹ́ máa gbáyìn kẹ́ máa yọ̀yìn bí ìrànú ṣúgà ní our market. Ṣé ẹ ti wá mọ̀ òótọ́ àbẹ́ ẹ̀ tí mọ̀ òótọ́? Ṣé ẹ ti wá mọ̀ pé irọ́ ni Dúpẹ́ Onítìrí ń pa àbí rọ́kọ́? Special announcement for those people tí family yìí wà ní Agbódì ní prison yard ní Ìbàdàn through the Dúpẹ́ Onítìrí, Àjàkáyé, Black Lion, Ìjìnlẹ̀, Wálé Àlí. Tí ẹ bá rí ẹni tó mọ ìkan nínú àwọn family wọn, ẹ bá mi share program yìí dọ̀dọ̀ wọn. Àwọn tí family wọn wà lára àwọn tí Dúpẹ́ Onítìrí tàn sẹ́nu ikú. Àwọn tí family wọn wà lára àwọn tí Dúpẹ́ Onítìrí dáṣọ ikú sí lọ́rùn bí ẹgbà Ìbàdàn lọ ní secretariat. Ọmọ Èkó ní Dúpẹ́ Onítìrí ẹwà family ẹ̀ kàn ká ẹ lọ pariwo sí wọn lọ́rùn pé kán gba àwọn ọmọ yín lẹ̀. Àjàkáyé is from Ondo State. Tó bá kú díẹ̀ ká ẹ dé Àkúrẹ́. Ìlaramọ̀kín is from Ìlaramọ̀kín ní Ondo State. Ẹ̀yin family tẹ́ ẹ bá mọ̀ ẹ lọ bá family wọn, ẹ lọ sí Ìlaramọ̀kín kẹ́ ẹ béèrè family Àjàkáyé ń bẹ̀ kẹ́ ẹ pariwo pé ó ti rán ọmọ yín níṣẹ́ dé tòrútòrú. Ìrìn àjò tí Black Lion ló máa le díẹ̀. Ó ní òun fi apá kan tán mọ́ ṣóòmù àrán ló pé òun tún fi apá kan tán mọ́ Ìgbàrà Òkè ní Ondo State. Ẹ lọ síbi méjèèjì ẹ pariwo pé Black Lion ó ti rán ọmọ yín lọ sẹ́nu ikú. Ṣé rí Ìjìnlẹ̀ from Ondo State, Ìlàjẹ side ló ti wá. Ẹ lọ bá family wọn kàn pariwo kẹ́ pariwo lé wọn lórí. Ẹ rí pé wọ́n sọ̀rọ̀ nípa àwọn ọmọ tán lọ sí secretariat. Ó di September kan tó tún fojú kan ta. Títí mélòó lèèyàn fi ń dẹ lẹ́wọ̀n? Ṣé ká sọ wípé àìgbọ́? Ìyẹn kan sọ fún mi lánàá ní ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀wọ̀n sì làwọn yẹn ṣì wà. Oore ọ̀fẹ́ ṣì wà fún wọn. They still have hope. Ó ní what about Saidi ọmọ Bọ̀tá tó ti dẹni àgbégbìn through the Dúpẹ́ Onítìrí, Àjàkáyé, Wálé Àlí, Ìjìnlẹ̀, Black Lion àti Fálétí tán ra àwọn ọmọ ọlọ́mọ níṣẹ́ dé tòrútòrú. Ṣé ẹ̀yin náà ti wá mọ̀ ìyàtọ̀ láàrin fáìlì àti fàlí? Ṣé ẹ̀yin náà ti wá mọ̀ ìyàtọ̀ láàrin ìgbà àti ìgbà? Ẹ ti wá mọ̀ ìyàtọ̀ láàrin òtítọ́ àti òdodo. Òun ni mo fi sọ fún yín pé ẹ̀yin fámílì àwọn tọmọ yín wà ní Agbódì Ìbàdàn, àwọn tí mo dárúkọ yẹ ẹ tọ̀ wọ́n lọ. Ẹ wá ìlú wọn kàn, ẹ wá agboolé wọn kàn ní ìlú wọn kẹ́ pariwo lé wọn lórí. Dúpẹ́ Onítìrí is from Lagos State. Àjàkáyé Ondo, Ìjìnlẹ̀ Ondo, Wálé Àlí Èkó Lagos State, Black Lion áàfù Kwara áàfù Ondo náà ni. Ẹ pariwo lé wọn lórí. Fálétí Èkìtì, àwọn tó ta àwọn ọmọ yín tán rán wọn níṣẹ́ dé tòrútòrú nìyẹn. Tí wọ́n mọ̀ pé wọn ò ní ìkankan lọ́wọ́, ẹni tí ò lógun lẹ́kìtì tí ń pera ẹ̀ ń lógun Ìbàdàn
tàbí tí ìpínlẹ̀ ìlógún lẹ́kọ̀ọ́ làwọn fi ń pariwo fún yín pé bad government is not the solution. Kẹ́jẹ́ káfò títọ́ inú gba orílẹ̀-èdè wa káfò títọ́ inú rìnrìn àjò náà ká bàá lè kẹ́ ẹ̀san rere kí èsì rere bàá lè wọlé. We need to unite láti pe ọkàn wa wá. Mo sọ fún yín ní ìjẹta mo ní àìmọye àwọn tí Dúpẹ́ Onítìrí ti sọ di onígbèsè tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ wà ní London tẹ́ wà ní Canada tẹ́ wà ní káàkiri tẹ́ dákẹ́ bí omi àmù. Àǹfààní tó wà lọ́wọ́ wọn gbogbo iṣẹ́ tó fọ̀sọ́ ṣe tó fòrú ṣe Dúpẹ́ Onítìrí ti kó wọ́ mi. Ìyìn tún fẹ́ kí rẹ̀ ó ṣẹlẹ̀ sí yín ni mo fi ní pé àrùn tó ń ṣe Yorùbá lénìí wàhálà tí Yorùbá ń là kọjá lénìí àìríjẹ àìrímu tó ń bá Yorùbá ń fíra lénìí. A bag of rice is now 87,000 naira. Kó má jáde iléèwé kó má ríṣẹ́ ṣe ṣàṣà agboolé lẹ máa wọ̀ ní ilẹ̀ Yorùbá ó kéré jù ibi bó tó bá ti kéré jù lẹ máa bá graduate méjì àbí bẹ́ẹ̀ kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mò ń jáde lọ kò já mẹ́ni tó lọ síbi iṣẹ́ ìrìn yẹn lè ẹlòmíì máa rìn káàkiri títí aago mẹ́rin máa fi rìn tá a fi padà lé. Ohun tó lè mú gbogbo ìṣòro yẹ kúrò nínú ayé Yorùbá òun náà ní ká ní orílẹ̀-èdè wa. Èrèdí tẹ́ máa fi mọ̀ rèé pé Nigeria did not have solution to our problem. Mo ní méjì tí mo fẹ́ sọ. Àkọ́kọ́ nígbà yí àtijọ́ tí wọ́n bá wọ tí gbénigbéni bá wọ ìlú kan lọ́dọ̀ wa mẹ́bẹ̀ wọ́n máa ń pè wọ́n ní gbọ́mọgbọ́mọ wọ́n ń gbé àgbàlagbà ọmọ kéékèèké náà máa ń gbé. Tí kíní ẹ bá ti bẹ̀rẹ̀ sí pariwo gbọ́mọgbọ́mọ ti wọ̀lú o gbọ́mọgbọ́mọ ti wọ̀lú o ẹ gbà wá o gbọ́mọgbọ́mọ ti wọ̀lú. Àwọn ìjòyè wọn ò pè bírí kòtò pẹ̀lú kábíyèsí ìlú ó ní nǹkan ṣe é sí tí gbọ́mọgbọ́mọ yẹn á dẹ̀ fi dáwọ́ dúró. Tí kábíyèsí bíbẹ̀ bá ṣe mítì tán ìlú tó bá tẹ̀lé á lọ bá wọn. Wọ́n lè pe ìpàdé lọ́balọ́ba káàkiri gbogbo ìlú yẹn tó wà lágbègbè wọn pé kábàbàbà ló ṣẹlẹ̀. Ó ní tí àwọn kábíyèsí yẹn máa ṣe tí ẹ̀ ní gbúrú ẹ̀ mọ́ tó bá rọ́mọ tó gbé tí wọ́n dẹ̀ máa rí gbà padà. Ṣérú ẹ̀ tún ṣẹlẹ̀ lóde òní. Ẹ mọ̀ pé àwọn gbọ́mọgbọ́mọ yẹn náà turn to the kidnapper. Ìgbà tó jẹ́ pé àwọn tó ń jó lórílẹ̀ ní gan they are kidnappers. Nàìjíríà orílẹ̀-èdè tá a wà kidnapper ni. It show that ìṣòro ajínigbé ó ti ọ̀gá ọlọ́pàá Adamawa ló sọ pé ó ti di business. Ó ti di business ní Nàìjíríà. Kidnappings is now a business, another business empire. So tí Yorùbá bá ṣì wà ní under Nigeria, that problem kò lè solve. The only thing that can solve that problem of kidnapper among the Yoruba is to have our own nation. Ká ní orílẹ̀-èdè wa. Ká ní orílẹ̀-èdè wa. That is the only solution. Gbogbo àrùn tó ṣe Yorùbá lọ́wọ́lọ́wọ́. Mo kàwé ní oríṣẹ́ ṣe the solution is Yorùbá nation. Ẹgbẹ́ mi ti ń kọ́lé ìhìn òrìlé kọ́ the solution is Yorùbá nation. Ó mà ti yẹ kẹ́mi náà ó máa gún mọ́tò káàkiri ṣé kìí ṣe pé mo ti sì wọ́n wáyé ó sì wọ́n wáyé a wà nínú ìgbèkùn ni the solution is Yorùbá nation. Ọgbẹ́ ọkàn yóò ti pẹ́ tí mo ti ń bá yí ẹni ẹ mọ̀ pé ìgbé ayé ìjayà láwa yìí the solution is Yorùbá nation if you want to cure ọgbẹ́ ọkàn. Egbò àdá àjínà tí ń bẹ lára wa yìí the only solution that for it Yorùbá nation ni o nothing concerned about Nigeria o. Gbogbo àrùn tí mò ń kà á lẹ̀ yìí àìríṣẹ́ ṣe àìtọ́mọkùnrin ṣe àìtọ́mọbìnrin ṣe àìlówó lọ́wọ́ àìlèkọ́lé àìlera mọ́tò àìlèṣe bí ọmọlúàbí láwùjọ gbogbo àwọn àrùn yìí
àrùn amúgbálẹ́gbẹ̀ẹ́ ni, jẹjẹrẹ ni, typhoid ni, name all the sickness caused by Nigeria. Nigeria ló ń deposit ẹ̀ sára ọmọ Yorùbá. Nigeria ló ṣe kíni ló ń deposit ẹ̀ ìgbé ayé ẹrú. Nigeria ló deposit ẹ̀ sára ọmọ Yorùbá. Before the kan tó ṣe ọdún iléyá, àwọn tán náà lọ Mẹ́kà, ẹ gbọ́ pé ìjọba rèsì 90 billion naira fún àwọn tó lọ Mẹ́kà. Àṣírí ti tú. Àfáà kan ti jáde síta wípé that 90 billion naira kò kan àwọn Yorùbá, is for the Fulani and Hausa people. Ká máa ná kan tán kí mìíràn ó tó máa wọlé. Nàìjíríà ló deposit ẹ̀ sínú ayé Yorùbá. The solution láti kúrò nínú ná kan tán kí mìíràn ó tó wọlé is to have our own nation called Yorùbá nation. Ṣé rí ogun fìkanrọ́ kan tá à ń lò lénìí? Ogun fìkanrọ́ kan ó yá 200 naira yìí ó yá lọ́wọ́ Démọ́lá wá fẹ́ gbowó ẹ̀ padà. Ó wá lọ sáré bá Dẹ̀jọ́ yá mi ní 200 naira. Ó wá gba 200 naira yẹn lọ́wọ́ Dẹ̀jọ́ ó fún Démọ́lá. Ogun fìkanrọ́ kan nìyẹn. Who deposited to our life? Nigeria ni o. Nigeria ni. Kéèyàn jí láàárọ̀ kùtù gẹ́gẹ́ bí ọmọkùnrin kó jírí ìyà àti ìpọ́njú. Who deposited to our life? Nigeria ni. The solution is to have our own country. The solution to have our own country. That is why I say bad government is not the solution. The bad government is not the solution. Nigeria totally. In àwọn tó bá fẹ́ máa jẹ́ Nigeria lè máa jẹ́ Nigeria. Those people claim that they hold Nigeria. But we Yorubas, we are not in Nigeria. Let us end Nigeria totally. Gbogbo àwọn ogun tí mo kà tá à ń dojú kọ lénìí tó jẹ́ pé Nàìjíríà ló deposit ẹ̀ sínú ayé wa. Tí a bá kúrò nínú Nàìjíríà, wọ́n máa increase ìyà yẹn ni. Can you imagine? Ni Mr. President jáde síta pé wọ́n gbé 90 billion naira ńlẹ̀ fáwọn tó bá fẹ́ lọ sí hajj. Àfáà ti wá jáde lénìí, àfáà kan ti wá jáde lénìí pé 90 billion yẹn ọmọ Yorùbá tó bá sọ wípé òun pé inú ẹ̀ kó jáde síta pé is for the Fulani and the Hausa people. Ẹ ti máa rí lórí social media káàkiri. Owó yẹn wọ́n dẹ̀ ń kó lọ́dọ̀ wa ni. Yorùbá ń ṣiṣẹ́ bí erin, à ń jẹjẹ ìrírí until we leave country called Nigeria. Kì í ṣe ọwọ́ wa kó tó wá jẹ́. Until we say bye bye to Nigeria. Ká tó lè ní ìsinmi. Solution sí gbogbo àrùn tó ń ṣe wá. Yorùbá nation ni o, orílẹ̀-èdè wa. Ẹ mọ̀ pé tí o bá wà nílé bàbá ẹ, tó òjò bá ń rọ̀ ibi tó bá wù ẹ́, bí ilé bàbá ẹ bá tẹ̀ jẹ́ olójúlé kan, wà lè rìn, wà lè yàn fandafanda ibi tó bá wù ẹ́. Bó dé bá dẹ̀ jẹ́ 1 million room ló wà nílé bàbá ẹ, you will be able to fọwọ́ sọ̀yà pé ilé bàbá mi ni mo wà. Bí oòrùn bá ràn, wà máa dá bí ẹdun, wà máa rọ̀ bí òwe ni. Kò ní sẹ́ni tó máa sọ fẹ́ pé don't go there. Ó gbẹ́dọ̀ wọ́ bẹ̀yẹ o, ó gbẹ́dọ̀ wọ́ bẹ̀yẹ o. Kò sẹ́ni tó máa sọ pé yàrá àlejò rẹ̀ níbi tó máa há. Ṣé ọmọ Yorùbá lè rìn falala nílẹ̀ Nàìjíríà? Mo ti sọ experience tèmi ní. Èmi gbéra láti Èkìtì níbẹ̀ pé mò ń lọ sí Kútọ́nù. Ìyìn ní àbọ́dà. Ìlàró láti dé tó ti ń béèrè lọ́wọ́ wa. Nígbà tó ti rí plate number pé Èkìtì ló wà ń bẹ̀. Where are you going from? And where are you come from? Where are you going? Àbúrò mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé ṣé a lè ní bó ṣe wùwà ní ilẹ̀ bàbá wa ni? Ó ní it's okay, you want to tell me that you know the law, abi? They delay us more than 1 hour.
after they check everything sí ti mọ́tò wọ́n fẹ́ lè máa gbé jáde síta kan máa wò after that wá ní ibi tá à ń lọ ká pe ẹni tá fẹ́ lọ bá ká sọ àdírẹ́sì ibi tá à ń lọ kí la fẹ́ lọ ṣe ní ìdí ìrókò ṣùgbọ́n Fúlàní lè wọlé bó ṣe wù wọ́n ojú wa làwọn Fúlàní ṣe kọjá lẹ́gbẹ̀ẹ́ wa tí wọn ò bí wọ́n lè rí nǹkan kan. Yorùbá àrùn tó ń ṣe wá yìí àrùn tó ń ṣe ọmọ Yorùbá ohun tó lè mú kúrò nínú ayé wa náà ni pé ká ní orílẹ̀-èdè wa. I did not say you should not protest as a bad government, say bad government. But it's not the solution to our problem. The only solution we have is to end the country called Nigeria. Orílẹ̀-èdè tí ò fẹ́ mọ̀ bóyá ó jẹ bóyá ó jẹ. Orílẹ̀-èdè tí ò fẹ́ mọ̀ bóyá ó wà láyé bóyá ó wà láàyè. Nothing concern them. Orílẹ̀-èdè tí ọlọ́pàá ti gbé POS káàkiri. The solution to our problem is Yoruba nation. Tá bá ṣì wà nínú Nàìjíríà wọ́n máa dákún problem wa ni. Wọ́n máa dákún problem wa ni. Àwọn ọmọ ṣiṣẹ́ bí erin, àwọn ọmọ jẹjẹ ìrírí, wọ́n máa fi wá fẹ́ lání. Tí ó bá jẹ́ pé lóòótọ́ lódodo ní ìran Yorùbá ò fẹ́ sí ènìyàn wáyé. Ẹja gbárùkù mọ́ orílẹ̀-èdè wa. That is the only solution. Either you are a billionaire, either you are a millionaire, ẹ pé àwọn kan ní middle class. Orúkọ tó bá wù yín kẹ́ pè yín. As long as a Yorùbá man or woman ẹrú là ń ṣe nínú Nàìjíríà. Wọ́n deposit ogun sínú ayé wa ni. Wọ́n dẹ̀ ń pa wá bó ṣe wù wọ́n ni. Uki delegi wa Nàìjíríà. Uki afẹ́rìwá ni Nàìjíríà. Uki Bọ́lá Ìgè Nàìjíríà. Uki Abíọ́lá Nàìjíríà. Uki Baba Awólọ́wọ̀ Nàìjíríà. So many people. They kill Fẹlá. Bẹ́ẹ̀ kọ́ Rason Kuti ńkọ́. Bàbá mi Gani Fáwẹ́hìnmí mi tear gas nígbà tó mọ̀ pé bàbá ń jẹ́ ó ní asthma. Nigeria kill the heroes. Nigeria kill those people that can make Yoruba people great. Ṣé ká lajú lẹ̀ ká máa bá bẹ́ẹ̀ lọ ni? We should not allow Nigeria to kill our father, our mother again. Uki Kudiratu Abiola, Nigeria. During the June 12, mẹ́yẹ ọmọ Yorùbá tí Nigeria gbébọn tì tán pa bẹ́ẹ̀ ní pẹ́ràn. Ẹ dárúkọ leader in North Fulani tí Nàìjíríà pa ẹ dárúkọ méjì nínú wọn. Ẹ dárúkọ méjì. Ó lè rí ẹni tó bá ti dìde gẹ́gẹ́ bí agbẹnusọ tó sọ wípé no àrà tẹ́ fi Yorùbá dá ìyàwó nígbà Nigeria will kill. Wọ́n fẹ́ pa bàbá Akíntóyè wọ́n wá sádò yìí tán kó bọn tán ṣùtì lé bàbá bí wọ́n rò pé bàbá wà lé ní tán wọ́n fi bọn yan wọ́n fi ọ̀tá AK-47 design lé bàbá. Gbogbo wa la mọ̀ tó ṣẹlẹ̀ ní July 1st níbàdàn ní Súkà nílé olóyè Ṣífúsẹ́dì ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. They want to kill them. Bó ṣe ń ṣe fún ẹnikẹ́ni tó bá ti dìde nínú ògo Yorùbá nìyẹn. Orí ló bá wọn ṣe torí pé wọ́n dúró nídìí òtítọ́. Orí ló bá wọn ṣe torí pé ó tó àkókò fún ìran Yorùbá láti bọ́kò nínú ìgbèkùn Nàìjíríà ni wọn ò fẹ́ rí àwọn méjèèjì pa nígbà tí igbe wa ti dọ́dọ̀ Olódùmarè. So the solution to our problem is to have our own country called Yoruba nation. Iṣẹ́ gbogbo wa ni, ojúṣe gbogbo wa ni. Àwọn tó ń wí kátàkátà bíi Wálé Àlí, ẹ má dá wọn lóhùn. Ṣẹ̀rẹ́ ni tí ò bá ti níyàwó ńlé kì í mọ rírì obìnrin.
ẹni tí ò bá ti yí níyàwó ńlé kì í mọ̀ pàtàkì ohun tí obìnrin jẹ́ àti ntọ́mọ jẹ́. Wálé Àlì ò lọ́mọ ńlé ló fi ń tutù kùtù. Ẹ béèrè ìjọ́wò ló ti wálé. Kò léèyàn, àwọn fámìlì ẹ̀gán ti mọ̀ pé àwọn ò léèyàn kàn pé rẹ̀ lọ́mọ Àwórì ni. Àwa ní kẹ́ jẹ́ ká tú ẹrù wa dì.